Ẹ tún káalẹ́ o. Òní ni alẹ́ Wednesday. Bó tilẹ̀ jẹ́ wípé ní èní kan náà fídíò méjì ni mo ti upload. The first one ó dá lórí ọ̀rọ̀ Lagos State. Ẹ dákun ẹ má tiẹ̀ bínú. Mi ò tiẹ̀ rántí kí yín, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé òkú ní gbogbo bíkíbi tẹ́ ti gbọ́ mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀, ẹ má bínú. Ṣé rí, mo ti ṣe fídíò méjì. Mo ṣe kan nípa Lagos State. Bó ṣe jẹ́ pé Lagos State ò gbọ́dọ̀ bọ́ mọ́ wa lọ́wọ́, ìyẹn bẹ́ẹ̀. Mo ṣe kan láti bá àwọn èèyàn mi sọ̀rọ̀. Ṣùgbọ́n n tó yà mí lẹ́nu ni pé pẹ̀lú gbogbo tí mo sọ yẹn náà, síbẹ̀síbẹ̀ àwọn èèyàn kan tó ń bú mi. Ṣùgbọ́n mi ò jẹ́ ó dùn mí. Yorùbá sọ pé ọmọ àlè èèyàn ní rínú tí kì í bí. Bákan náà, ẹni tí wọ́n bá tún wá bẹ̀ tí kò gbà, Yorùbá sọ pé ọmọ àlè ni. Ọlọ́run ò ní ṣe ẹnìkankan wa ní ọmọ àlè. Ṣé bí nǹkan ẹyọ oró kan náà tó pawápọ̀ náà ni pé à ń wá òmìnira ilẹ̀ Yorùbá. Mi ò rò pé ó tún yẹ kó le tó báyìí. Èmi sọ categorically wípé gbogbo àwa tá a súré ya kúrò láàrin Yorùbá nation tá a lọ sọpọ́tì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Mo ní kẹ́ jẹ́ ká rí bí ẹni pé a lọ ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ni, because báwa ò bá lọ náà tá a dìbò tọ́lọ́run bá ti kọ pé yóò wọlé, yóò wọlé. Ẹ ṣe jẹ́ ká rí àwa bíi pé tí Aṣíwájú Bọ́lá Ahmed bá tiẹ̀ wá rí pé àwọn Yorùbá nation sọpọ́tì mi, kò ní ṣe é ṣe mọ́. Torí wípé pààtì kan àwọn Yorùbá nation, gbogbo nǹkan tán ní ni wọ́n fi sọpọ́tì òun. That is enough. Àwa ò dẹ̀, ewúrẹ́ ò dẹ̀ ní ohun ọ̀sọ́mọ àgùntàn. Àgùntàn ló fẹ́ sọ pé ìyá àwọn òbí dúdú báyìí. Èmi ò sọ pé fíktírì yẹn fíktírì tèmi tàbí fíktírì ọwọ́ àwa ọmọ Yorùbá tá a kúrò ní Yorùbá nation tá a lọ join, tá a lọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti débi tó dé yẹn. Mi ò rí gẹ́gẹ́ bí fíktírì tiwa nìkan. Ọmọ àlè Yorùbá ló lè believe pé fíktírì tiwa nìkan ni. Fíktírì gbogbo ọmọ Yorùbá ni. Àtẹni tó sọpọ́tì wọn o, àtẹni tí ò sọpọ́tì wọn o. Fẹ̀kàn tẹ́lẹ̀ gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà. A little bit right, a little bit left. Ọlọ́run ò bínú sí. Mo tún fi àsìkò yìí rọ̀ wá. Mo tún fi àsìkò yìí bẹ̀ wá. Ẹ má jẹ́ ká bínú tán. Ọmọ bínúbínú nìkan ni ẹjẹ́ ajé, ẹ má jẹ́ ajé ọmọ dùnràndùnràn. Lẹ́yìn tí èèyàn bá ti bínú, táwọn èèyàn àpèsè tán, tó bá tó ń ro àròkàn, irú àwọn èèyàn yẹn ni máa ń pè ní ọmọ dùnràndùnràn. Ọ̀rọ̀ yẹn máa dùn lọ láéláé, yóò dé máa react sí. Kò le tó báyìí. Kò le tó báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ tún ti ń ọwọ́ ẹ̀yin tẹ́ tún bú mi lẹ́nu àná, wàláì mo tún foríjì yín. Mo tún foríjì yín. Mo sọ fún yín wípé bí àwa ṣe lọ yẹn, ẹ jẹ́ ká rí nírí pé bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn. Glory tá a gbàgbọ́ yìí, glory ọmọ Yorùbá ni, kì í ṣe glory ọmọ Haúsá, kì í ṣe tọmọ Ìgbò, kì í ṣe tọmọ Fúlàní. Gbogbo ọmọ Yorùbá ló sì ní, àfi tá a bá ń tanra wa jẹ lókù láàlẹ́ nìkan ò ní ń bẹ̀. Gbogbo ọ̀rọ̀ yìí náà ni mo ṣàlàyé fúnra wa. Ẹ má jẹ́ ká bínú mọ́. Ẹ má jẹ́ ká bínú mọ́. Wọ́n lé olè ó sá.
wọ́n ní ó da tọwọ́ rẹ̀ lẹ̀ ó dà á lẹ̀, ẹ dákun kí ló tó kù. Kí ló dé tí ọ̀rọ̀ ìtànnú Yorùbá bọ̀rọ̀? Bàbá wa Lárẹ̀wájú Adépọ̀jù wọ́n ní ẹlẹ́kùn sunkún alágbàṣe ò dákẹ́ gbani, wọ́n ní ẹlẹ́kùn sunkún alágbàṣe ò dákẹ́ gbani, wọ́n ní ẹgbani ẹ làjà àáṣe làjà fara ayé pẹ̀lú èrò ọ̀run. Orí ibi tí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀njọ́ náà, orí àwa tá a tún ń jà lórí Awólọ́wọ̀ àti bàbá wa Akíntọ́lá ni. Awólọ́wọ̀ ti kú, Akíntọ́lá ti kú, kí ló tọrọ ìtàn nínú Yorùbá? Wọ́n ní gbogbo àwọn tó fẹ́ ta Akíntọ́lá, wọ́n ní wọ́n gbógun sọ́mọ awo, wọ́n ní gbogbo àwọn èèyàn tó fẹ́ ta Awólọ́wọ̀ wọn ò jẹ́ kó máa Akíntọ́lá ọ̀rọ̀ kan lélẹ̀. wọ́n ní wọ́n parí ọ̀rọ̀ ńjọ́ sí, ó tán ṣùgbọ́n kò tán, wọ́n ló tún ń le sí ni. Ok, àwọn méjèèjì tá à ń gbìjà wọ́n ti kú. By extension a dẹ̀ ti rí fámìlì bàbá wa Awólọ́wọ̀ tí ó fẹ́ àwọn fámìlì Akíntọ́lá, a ti rí nínú fámìlì Akíntọ́lá tí ó fẹ́ nínú fámìlì Awólọ́wọ̀. Tọrọ ọmọ Yorùbá ni wá, kálukú dẹ̀ ń máa rí káàkiri náà ni. Nítorí important jù ni pé Yorùbá ni mo fẹ́, Yorùbá ni ìyàwó mi, Yorùbá lọ́kọ mi. That's the most important thing. Mi ò sọ pé ẹni tó bá fìlì nínú ọmọ Yorùbá náà pé Ìgbò ló ń fẹ́ tàbí Hausa ló ń fẹ́ tàbí kan, mi ò sọ pé n tó bàdì ni o, because n tó wu òun lọ́kàn ara ẹ̀ nìyẹn. Kò sí nǹkan tí ó rẹwà tó nǹkan tó bá wúyàn lọ́kàn èèyàn. Ẹ̀yin èèyàn ẹ má bínú mọ́, ẹ dákun ẹ má bínú mọ́, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú mọ́. Mo fi orúkọ Elédùmarè bẹ̀ yín, ẹ má bínú mọ́. Brọ́dà mi Ọmọlúkà, ayọ̀ rẹ ò ní bàjẹ́, ò ní fojú sunkún ọmọ, ẹ má jà bínú mọ́. Bàbá wa Lájí Abbas, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ ká bínú torí Ọlọ́run. Ìyá wa só yẹ kó rí bẹ́ẹ̀, ẹ dákun, mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín, mo fi ara ìyá àti bàbá tá a ti jáde mo fi bẹ̀ wá, ẹ dákun ẹ jẹ́ apaná ogun yìí, ẹ jẹ́ apaná ogun yìí. Bàbá wa Wíkóńkó, ojú ò ní tì yín, ẹ ní fọwọ́ gbọ́mọ sí, ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká parí ọ̀rọ̀ yìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká parí ọ̀rọ̀ yìí, ẹ má jẹ́ ká bínú síra wa mọ́. Omíyalé okun ò ní hó ruru ká wá ruru, bí wọ́n kúkú ṣe ń bú ẹ̀yin náà ni wọ́n ń bú mi. Ẹ jẹ́ á gbà pé ok, bóyá bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí nìyẹn. Ẹ mọ̀ wá jẹ́ káwa náà tún ká ní ká jẹ èkuru ọ̀tẹ̀ kó tán, kó tún wájà wà látún máa gbọ́n owó ẹ̀ sínú àwo. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀, ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀, ẹ má jẹ́ á búra wa mọ́, ẹ má jẹ́ ká búra wa mọ́. Bàbá wa Gbàgede Ìmọ̀, ayé yín ò ní bàjẹ́, ẹ ní fojú sunkún ọmọ. Ẹ dákun, ẹ̀yin náà ẹ bá mi, àgbàlagbà níyẹn, ẹ̀yin náà ẹ bá mi appeal sáwọn èèyàn. Gbogbo wa la mọ̀ pé ọmọ àlè èèyàn ní rínú tí ò ní bí. Bákan náà Yorùbá tó sọ pé ẹni tá a bá bẹ̀ tí ó gbà wọ́n lọ́ máa lè ni. Ọlọ́run ní sẹ́ni kankan wá lọ́ máa lè. Ṣé téèyàn bá bú wa tá a bá dáhùn, ṣé ìyẹn ti tu irun kan lára wa àbó ní ká mọ̀ débi tá a fẹ́ dé? Mo fẹ́ dú ọpẹ́ tó ní agbára lọ́wọ́ àwọn èèyàn kan. Àwọn èèyàn mà ní ọpọlọ, àwọn èèyàn mà ní làákàyè o. Àwọn ọmọ Yorùbá tó ti pè mí lórí last
fídíò mi yẹn, àwọn tí ò tiẹ̀ ń bá mi sọ̀rọ̀ mọ́ rárá látìgbà tí mo ti ń campaign fún Tinubu yẹn, táà kì í bá mi sọ̀rọ̀ rárá mọ́, gbogbo wọn náà bẹ̀rẹ̀ sí ní pè mí. Inú wọn dùn, orí wọn wú nítorí pé àwọn jẹ́ ọmọ Yorùbá rere, wọ́n jẹ́ ọmọ Yorùbá àtàtà, wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n tọ́, wọ́n jẹ́ ọmọ Yorùbá tó tún tó ara rẹ̀ tọ́, wọ́n kọ́ wọn, wọ́n gbẹ̀kọ́, wọ́n tún túnra wọn kọ́. Wọ́n wá ń pè mí, wọ́n wá ń ṣàdúrà ní lákọlákọ. Wọ́n wá ń ṣàdúrà ní lákọlákọ. Ṣé bí òkè ibi tá à ń lọ yẹn, tá a fi ẹ̀yìn kan sílẹ̀ níbì kan yẹn, ṣé bá a lọ bẹ̀, ṣé bá a rérè mú bọ̀, ṣé béèrè tá a mú bọ̀, ṣé béèrè gbogbo wa ni? Eré gbogbo wa ni. Àfi ọmọ Yorùbá tí ó bá rò bá mi lókù. Ẹni tó bá dẹ̀ rò bá mi inú sì ń bí ni. Ẹ dákun, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ayọ̀ yín ò ní bàjẹ́. Ẹ dákun torí Ọlọ́run, ayé yín ò ní dòbu, ẹ jọ̀ọ́. Gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, mi ò lè máa dárúkọ wa ní kọ̀ọ̀kan tán torí ìfẹ́ kí fídíò tó gágùn jù. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, tá a bá ja ìjà kan, tá a parí ẹ̀, ọjọ́ wo la tó fẹ́ jà míì? Nǹkan tèmi rò pé ó pè wá ń sìn ni pé pending the time tí wọ́n máa swear in ọmọ tiwa, bàbá tiwa, ẹ̀gbọ́n tiwa, àbúrò wa, pending the time tí wọ́n máa swear rẹ̀ in. Èmi believe pé àwa ọmọ Yorùbá tá a nígbàgbọ́ nù pé a fẹ́ kí Yorùbá ó ní òmìnira. Èmi rò pé táìmù yìí ó yẹ ká máa fi bára wa sọ̀rọ̀, ká máa fi meet ara wa ni. Ká mọ ibo la ti fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè wa lọ́wọ́ ọmọ ìyá wa. Gbogbo ń tá a béèrè tí ò wá sí múṣẹ lọ́wọ́ ọmọ Fílàní, Ọlọ́run wá gbọ́mọ tiwa síbẹ̀. Nígbà tó Ọlọ́run gbé ọmọ tiwa síbẹ̀, n tó sì kù ń sìn ni pé káwa wá sára wa jọ ń sìn, káwa rò wípé a fẹ́ gbin lásìbì kan ìlàsà ti hù ń bẹ̀, károko máa ń dì lókù. Ẹ jẹ́ ká forí ìkòkò sọ́dún, ẹ jẹ́ kí gbogbo wọn pawọ́pọ̀ ń sìn, ẹ má jẹ́ ká rẹ́ nìkan ní yàtọ̀ mọ́. Nǹkan ẹyọ kan náà ló wà ní máìndì gbogbo wa. Gbogbo ìgbà tí mo ti ń sọ fún yín náà pé mò ń tẹ̀lé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, mi ì fìgbà kankan sọ fún yín wípé mo kúrò lára àwọn èèyàn tó ń agitate fún pé ká rí òmìnira ilẹ̀ Yorùbá gbà. Mi ò tí ì fìgbà kankan sọ́rí. Ṣùgbọ́n bínú bá ti ń bí àwa Yorùbá, a máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sódì. Mi ì fìgbà kankan sọ bẹ́ẹ̀ rí. Mi ò fìgbà kankan ti ẹ̀rọnú rẹ̀ rí pé mo fẹ́ kúrò nínú àwọn èèyàn tó ń gbáradì fún báwo ni ilẹ̀ Yorùbá ó ṣe ní òmìnira. Mi ò fìgbà kankan sí nínú àwọn tó ń ní contrary opinion sí nǹkan yẹn. Tí mi ò bá wá ní contrary opinion sí yẹn, tó lè jẹ́ pé n tó wà lẹ́mìí yín náà nìyẹn. Tí nǹkan tèmi dẹ̀ gbé lọ́wọ́ ń gbà yẹn tẹ́ ẹ rò pé mo ti dalẹ̀, tọ́lọ́run ti jẹ́ kó wá sí ìmúṣẹ, tèmi dẹ̀ tún padà wá bá yín tí mo sọ pé mo bẹ̀ yín, ọmọ ìyá mi, ẹ̀yin lẹ́jọ́ ọmọ ìyá mi náà. Tẹ́ ẹ bá mọ bí wọ́n ṣe dẹ́yẹ sí àwa táwa wà Nàìjíríà tó nítorí à ń wá Yorùbá nation, ẹ ní bínú tó báyìí. Ṣé àwa ni wọ́n yàn sọ́jú? Àwa ni wọ́n yàn sọ́jú. Àwa là ń gbé Nàìjíríà pẹ̀lú wọn, àwa náà yàn sọ́jú. A máa ń tójú wá rí, a máa what we went through. Ń ṣe ni ó yẹ kírú wa náà sọ pé àgùntàn jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì. Ó yẹ káwa náà sọ, irú wa náà lè sọ pé àánú ẹ tó bá ń bínú kọ́ máa bínú, àgùntàn jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n ìjà ló dé lórí dòwe. Gbogbo wa nínú wa ti dùn síra wa sẹ́yìn
nítorí the same thing lájọ gbé lọ́wọ́. Ẹ jẹ́ ká tẹ̀ wá sọ wípé a rí àmì wò àwọn kan sá sẹ́yìn nígbà tá àti ìkú táwa tá a sá sẹ́yìn yẹn sì tún sọ pé a kúrò a ní ìyapa ẹ̀mí pẹ̀lú yín, ìyapa ara ní ráńpẹ́ la ní tá a dẹ̀ rí tọ́lọ́ndẹ̀ tó nǹkan tó fẹ́ já tọ́lọ́ndẹ̀ tó so pọ̀ padà. Kí la tún wá ń bínú fún? Kí là ń bínú fún? Ẹ̀yin èèyàn, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ṣé ẹ mọ̀ pé àgbàlagbà lèmi, àgbàlagbà yìí dẹ̀ ṣe kí ló báyìí wá. Ẹ jọ̀ọ́ omíyalé Yorùbá wuyì, ìyá mi ẹ jọ̀ọ́ tó yẹ kó rí bẹ́ẹ̀, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ìjà yìí sílẹ̀. A kàn ń waste strength ta ní láti fi ja ìjàngbara yìí, ńlá ń waste láti fi bára wa jà yìí. Ẹ má jẹ́ waste ẹ̀ mọ́, ẹ jẹ́ ká tọ̀ sójú kan kó lè hó. Ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ti kọ wá pọ̀, ó ti kọ wá pọ̀ náà. Ṣùgbọ́n bá a kúkú gúnyán nínú odó tá a robẹ̀ nínú èpo ẹ̀pà, ẹni tí ó yó kúkú yó. Bí ó ti bá ti wulẹ̀ ká bẹ̀bẹ̀ tàbí sọ̀rọ̀ tó, bẹ́ẹ̀ bá a sà lọ jù bẹ́ẹ̀ lọ, àlòrán ẹni tí ò ní ràn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ àwọn tí ò ní ràn yẹn, ẹ jẹ́ ká àwọn tá a máa dú èwe pẹ̀lú wọn nìyẹn. Àwọn tá a ní láti dú èwe pẹ̀lú wọn nìyẹn. Irú àwọn kọ̀ọ̀kan tí mo ní wọ́n tó ń bú mi ń sìn. Ẹnìkan ti ẹ̀wà tó jẹ́ pé èpè ló ń ṣẹ́ fún àwọn ọmọ àti fámìlì ẹ̀, obìnrin ni, àgbàlagbà dẹ̀ ni. Mo ní láti búlọ́ọ̀kù àgbẹ̀, ó nìkan lẹ́ni tí mo búlọ́ọ̀kù àgbẹ̀. Mo bi léèrè pé ìyá, ṣé ẹ fún mi lówó rí ni ẹ sọ? Tẹ́ ẹ bá fún mi lówó rí, ẹ sọ yé tẹ́ ẹ fún mi kí n dá owó yẹn padà. Dèpòdépò pé èsì lára àwọn tó fún mi ń wọ́n náírà rí. Kí ni kúrì yín láti wá control tèmi, láti máa ṣépè fún mi? Tíwọ náà dẹ̀ bímọ ìwọ ìyá yìí tó dẹ̀ ní bàbá, bó ṣe jẹ́ ìyá tó nínú voice tí mo gbọ́ mọ̀ pé mo jù lọ lọ́jọ́ orí. Gbogbo ẹni tó bá ti jù ní lọ nílẹ̀ Yorùbá bàbá náà ń pè. Bí Sunday Igboho bó ṣe kéré tó nítorí iṣẹ́ akin tó ṣe, bàbá lọ́pọ̀lọpọ̀ wa ń pè. Sọ yẹ kí irú mi máa pe Sunday Igboho ní bàbá ni. But ó ti ṣiṣẹ́ akin tá a fi ń pè ní bàbá. Mo bẹ̀ yín èèyàn torí Ọlọ́run, mo tún yín bẹ̀ lẹ́ẹ̀kan sí. Ṣé mọ̀ pé àlọ́ là á ṣe síwájú ìjà o. Ẹ̀yin ọmọ Yorùbá, àlọ́ lèmi ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí o. Mo ti bẹ̀ yín lákọ̀ọ́kọ́ o. Ẹ̀bẹ̀ ẹlẹ́kejì ló tó ń lọ yìí o. Mo fẹ́ kẹ́yin Yorùbá ọmọ wo ẹni tó jẹ́ aláṣejù nínú wa báyìí o. Ntókù tó yẹ ká ṣe ń sìn ni pé ká pawọ́pọ̀, ká lọ mọ kí ìgbà wo láàmì ti bàbá wa, àti pé kí la fẹ́ béèrè, bó tilẹ̀ jẹ́ pé àwa kan ti kọ́kọ́ gbé nǹkan tá a fẹ́ béèrè sílẹ̀. Ṣùgbọ́n ọgbọ́n ẹnìkan ọjọ́, ìmọ̀ràn ẹnìkan ọjọ́ bọ̀rọ̀. Tí ẹ̀yin náà bá tún gbé nǹkan míì wá tó yàtọ̀ sí táwa ti request táwa ti make yẹn, ṣé bí a papọ̀ a tún béèrè ni. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, wọn kì í ṣe olórí kankan. Wọn kì í ṣe olórí kankan. Torí èmi ti fìgbà kan súnmọ́ wọn rí dáadáa. Wọn kì í ṣe olórí kankan. Now, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tí mo fi parí ọ̀rọ̀ yín lánàá ni pé tó bá kọjú sí yín kẹta, tó bá kọ ẹ̀gbẹ́ sí yín kẹjàn lọ́fà, mo tó bá kẹ̀yìn nìkan tó rọ ara yín pa. Ṣé ẹ wá rí reason tí mo fi sọ ni mo fẹ́ sọ fún yín. Bàbá
for the first time èrò kò sọ́dọ̀ àwa Yorùbá for the first time ọmọ Yorùbá ò ṣe olórí orílẹ̀-èdè yìí rí ọmọ Yorùbá kankan ò tí ì débẹ̀ rí mo dẹ̀ sọ fún yín wípé mo sọ̀rọ̀ ẹni tẹ́ ń rò pé ọmọ Yorùbá ni tó débẹ̀ rí mo sọ fún yín pé kì í sọ ọmọ Yorùbá mo sọ fún yín pé èèyàn yẹpẹrẹ ni wọ́n mo sọ fún yín wípé wọ́n fẹ́ jọba ìlú wọn lásán wọ́n fààyàn kalẹ̀ kó wọlé ká tó wá sọ̀rọ̀ orílẹ̀-èdè mo sọ fún yín pé ẹ má jọ̀rọ̀ rẹ̀ ọjọ́ wá lójú mo sọ fún yín wípé bàbá Ọbásanjọ́ ò ní láárí kankan bí ti wù kó mọ ọ̀dà torí Ọlọ́run ẹ̀yin náà ẹ dákun ẹ lísìtì sí ní tó sọ wáyé. Baba, good evening. Hello. Sir. Good evening, sir. Good evening. You tried to call me. Yes, sir. It's Charlie Boy. I know it's you. I just wanted, the only thing I wanted to ask to confirm if truly, because we don't know what's fake news anymore, if you had really gone to INEC. No, I haven't. Okay. Okay. I haven't. Okay. All right. But they want to steal a victory. We must not allow them. Baba, just Yes. give me a command. What do I do? What do you think? What can I do? Now, you shouldn't do it alone. You need to occupy Nigeria. All right? Yeah. It's Nigeria. So, because in that way, when the country is paralyzed, then they will find solution. All right? Okay, sir. Okay. Yes, sir. Yes, sir. Well done, sir. Morning, sir. Morning. I understand that they are really bent on rigging this election, on stealing it. That's what it looks like. Okay. It will not be well. It won't be. Oh. It won't be. It will not be well. Hmm? It won't be. It won't be. What do we do, sir? Is there anything we can do? Well, we have done all that we can do now. But I understand that the youth are not accepting. Yes. Okay, so we should make sure that the youth don't accept. That's all. Yes, they should. We need people power now. That's what remains. Okay, sir. People not the youth not to accept it, not accepting. I got a That's complaint. I got a complaint from Oyo, Ibadan. Yeah. Pretty bad. Yeah. Ibadan too. You know. Yeah. That the people, the youth should not accept. Now, if they want to kill the youth, let them kill, and then they will not. They will not leave after that. Yeah. All right. Okay. All right. Okay. Okay. ẹ dákun torí Ọlọ́run ẹ wo ohun tí bàbá Ọbásanjọ́ Charlie Boy Donald Duke bàbá Ọbásanjọ́ Charlie Boy Donald Duke ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ torí Ọlọ́run ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá Ọbásanjọ́ ní bàbá Ọbásanjọ́ ní when the country is paralyzed bàbá Ọbásanjọ́ tún ní we should make sure that youth don't bàbá Ọbásanjọ́ tún ní we should make sure that youth don't agree. Ẹlẹ́kẹta
ẹlẹ́kẹta bàbá Ọbásanjọ́ wá sọ pé if they want to kill youth let them kill them. ṣẹ́rí kórí bàbá ti burú, ṣẹ́rí kórí bàbá yẹn ti dàrú. Now ẹ jẹ́ kí n analyse nǹkan kan. Ọmọ Yorùbá dànù àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jọ pera wọn. Kí ló dé tí ṣe mọ̀ pé nínú àwọn ọmọ Yorùbá ẹni tó ṣe Òbí náà wà, ẹni tó ṣe tó tẹ̀lé ẹ̀kẹta wọn náà wà, ẹni tó tẹ̀lé Òbí wà dáadáa. Kí ló tí bàbá Ọbásanjọ́ ò pé ọmọ Yorùbá tó tẹ̀lé Òbí? Kí ló tí bàbá Ọbásanjọ́ tí wọn ò pé ọmọ Yorùbá tó tẹ̀lé Àtìkù? Nígbà tí wọn ó pé èèyàn, wọ́n pe àwọn ìran wọn, wọ́n pe ìran wọn. Kọ́ńtírì tí bàbá Ọbásanjọ́ ti rúùlù lẹ́ẹ̀mẹ́ta, ó ní káwọn influence àwọn youth páwọn ò gba rìsọ́ọ̀tì ìbò, pé kí wọ́n pa youth, tán bá lè pa youth kán máa pa youth. Ẹ dákun, ọmọ bàbá Ọbásanjọ́ mélòó ni ó pẹ̀lú àwọn youth tí wọ́n ó pa? Ọmọ bàbá Ọbásanjọ́ àtàwọn ọmọ ẹ̀ mélòó ló wà ní Nàìjíríà? Dunaduk ọmọ ẹ̀ mélòó ló wà ní Nàìjíríà tí wọ́n ó pa? Charlie Boy ọmọ ẹ̀ mélòó ló wà ní Nàìjíríà tí wọ́n ó pa? Nǹkan ẹyọ kan tí mo mọ̀ ni pé gbogbo ẹnikẹ́ni lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé ẹ̀mí youth ọ̀jọ́ lójú, tó jẹ́ pé pípa youth kò ní mínì, kò dẹ̀ fẹ́ kí wọ́n pa ọmọ tòun tó jẹ́ youth, pẹ̀lú ògo Ọlọ́run onítọ̀hún ò ní rí bá ti ṣe, kò ní rọ́nà gbégbà. Rándanràndan ní gbẹ̀yìn eré òṣùpá, onítọ̀hún wọ́n bá rándanràndan kúrò láyé ni. Pẹ̀lú ògo Ọlọ́run wọ́n mọ̀ gbèsò gbé tọ̀kán ilé ayé ẹni. Ẹnikẹ́ni ni mò ń sọ o tó bá ti nígbàgbọ́ nínú kí wọ́n máa yìnbọn pa wá tàbí kí wọ́n máa yìnbọn pa àwọn youth. Kí bàbá Ọbásanjọ́ sì sọ pé tí wọ́n bá lè pa àwọn youth, kí wọ́n mọ àwọn fẹ́ mobilize youth, tó bá lè pa youth kán máa pa youth lọ. Youth tó fẹ́ mobilize yẹn, ọmọ bàbá Ọbásanjọ́ mélòó ló fẹ́ wà nínú ẹ̀? Tí wọ́n bá dẹ̀ tún pa àwọn youth ọ̀nà, àwọn ọmọ àwọn kan ní yóò tún yọjú o, àwọn ọmọ àwọn kan ní yóò yọjú. Èmi kàn fẹ́ kí gbogbo wa rí eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ni. Bí Ọbásanjọ́ bá wá lè support àwọn family tiẹ̀ lórí ọ̀rọ̀ election, tẹ́yìn náà gbọ́ bí wọ́n ṣe sọ yẹn láàrin ara àwọn mẹ́ta, kí ni ó tó wá máa wá Yorùbá tí bàbá ti wá wọlé, tẹ́gbọ́n ti wá wọlé, tàbúrò ti wá wọlé, tọmọ ti wá wọlé, táàtún wá ní fi ìmọ̀ ṣọ̀kan. Ẹ dákun, ojú ò ní tì yín, àní wára wa tì. Ẹ jẹ́ á fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ á fìmọ̀ ṣọ̀kan. Ẹlẹ́ẹ̀kejì tí máa appeal lélẹ́yìí, tó bá jẹ́ pé ìdọ̀bálẹ̀ lẹ́fẹ́, ìdọ̀bálẹ̀ mi ni. Ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ káàrin wa ó padà tó. Ẹ má mọ súré múyàn ní olóṣèlú ni wọ́n ti gbowó, kò ní mínì. Pàápàá jùlọ gbogbo nǹkan tá a bá ti lè proof, ẹ má jẹ́ a sọ. Ìyẹn ò ní ká má rí òmìnira ọmọ Yorùbá gbà. Tá a bá parọ́, tá a ṣépè, tá a búyàn, kò ní ká má rí òmìnira ilẹ̀ Yorùbá gbà. Níbi tá a pẹ̀tù dé yìí, ẹni tó bá tó wá wù pé bíbú náà ló tún yẹ sí Ọbásanjọ́, máa bú. Ọlọ́run kúkú ṣe ìbò rẹ̀ pẹ̀lú ìbò tó gbé wọlé, so o ò ní ráìtì kankan láti sọ kankan sí. Torí mo mọ̀ pé àwọn tó kù sórí pé wọ́n ó sì máa bínú títí di pẹ̀lú bá a ṣe bẹ̀ wọ́n tó yìí, àwọn tí mo mọ̀ pé wọ́n ó sì máa bínú, wọ́n á jẹ́ àwọn tí ó jẹ́ wípé ìbò wọn ò sí nínú ìbò tó gbé wọlé. So bíbò rẹ̀ bọ̀ wá sínú ìbò tó gbé wọlé, ẹ dákun, kí ló ṣe wà á sáré bùsí ẹ̀? Kí ló ṣe wà á sáré bùsí ẹ̀? So mo bẹ̀ wá torí Ọlọ́run ẹ̀yin èèyàn, ojú ò ní tì wá,
àwọn òbí wa ò ní fojú sunkún wa, àwa náà ò ní fojú sunkún ọmọ. For the first time ẹ jẹ́ kí máa wọ ọmọ Yorùbá ó ṣọ̀kan. Ẹ jẹ́ ká pé kótó, ká pé bírí, ká pé wáńjà, ká kóra wa jọ. Ẹ jẹ́ ká lọ bá bàbá wa tó wọlé yìí tí wọ́n bá ti sọ àwọn hìn. Ẹ jẹ́ ká sọ ohun tá à ń fẹ́ fún wọn. Ẹ jẹ́ kí wọ́n sọ pé àwọn ò lè ṣe ná ká tó máa bú wọn tàbí ká tó máa bá wọn jà. Ẹ jẹ́ kó kì í sọ Ọlọ́run àmọ́ why was he choosing by God? Ó lè jẹ́ to our favour or to our glory níjọ́ iwájú. Ó lè jẹ́ torí ìyẹn lọ́n fi yẹn wá. Ẹ má máa predict Ọlọ́run náà. Ẹni tí mo ló ń bá mi sọ̀rọ̀ yẹn tó ń jẹ́ kó yé mi pé kò lè ṣe dáadáa. Ẹ dákun sọ Ọlọ́run nìwọ ni tó fi lọ sọ pé nìkan ò lè ṣe dáadáa. Gbogbo àwọn pásítọ̀ tí wọ́n sọ pé kò ní di ọjọ́ ọ̀bọ̀ níbo náà wà lénìí. Ṣé rí pé orí burúkú ti bá wọn? Ṣé rí pé wọ́n ń ṣe pásítọ̀? Ṣé rí pé wọ́n kàn máa tàn wá jẹ ni? Ṣé rí pé ayé wọn ti bàjẹ́? Ṣé rí pé ayé wọn ti rùn bí ìgbọ̀nsẹ̀? Gbogbo àwọn ìmáàmù tó sọ pé kò ní sí láyé mọ́ títí ọjọ́ election. Ṣé rí pé orí wọn ti burú? Ṣé rí pé wọn ò mọ̀ tán sọ? Ṣé rí pé wọ́n kàn fẹ́ borúkọ àwọn ìmáàmù yòókù jẹ́ ni? Ẹ rí pé àwọn pásítọ̀ yẹn kàn fẹ́ borúkọ àwọn pásítọ̀ yòókù jẹ́ ni? Àtàwọn lẹ́bọ̀lógún kan tí wọ́n sọ pé kò ní débẹ̀. Ṣé rí pé irú wọn náà ti burú? Torí pé tó bá jẹ́ pé Ifá rẹ lọ gbójúlé tó sọ pé kò ní débẹ̀, ó ti débẹ̀, ojú ti Ifá tó gbé dání nìyẹn. Tó bá sọ pé Ọlọ́run ló sọ fún ọ pé kò ní débẹ̀, bó ṣe débẹ̀ yìí ojú ti tì ọ́. Gbogbo wa ti gbà pé kì í sọ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún ẹ nìyẹn. Gbogbo wa ti gbà pé torí ọ̀rọ̀ Ọlọ́run ò ní tà sí, kò ní yẹ̀. Tó bá sọ kò ní yẹ̀. Kò ní yẹ̀. So ìyẹn ni ṣé rí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí náà àpẹẹrẹ oríṣiríṣi ló fi hàn wá. Àwọn kan tún, àwọn pásítọ̀ kan, àwọn referend kan, àwọn kí ló ń porúkọ ìmáàmù kan, wọ́n tún ní òní wọlé. Ẹ wo ọ̀tẹ̀ tí àwọn pásítọ̀ kan dì mọ́ lórí pé ó yan Muslim to Muslim ticket. Ẹ dákun ọdún wo ni Christian to Christian ti ń rúlù wa bọ̀? Ẹ dákun ta ló complain? Ẹ wo gbogbo àwọn gọ́fúnà tó wà lórí oyè lẹ́yìn àwọn tó wà north. Ẹ wo gbogbo àwọn tó wà ní west. Ẹ wo àwọn ẹ tẹ wọ́n wá tàwa south west. Ẹ wo àwọn tó wà ní ọ̀dọ̀ Ìgbò náà. Tí ó jẹ́ Christian ní gọ́fúnà, tí Christian ní deputy, Christian ní chief of staff, Christian ní secretary to the state government. Àwa ò para wa gẹ́gẹ́ bí mùsùlùmí. Kí ló ń da orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yẹn rú? Ẹ dákun, kí ló kan pásítọ̀ pẹ̀lú olóṣèlú? Gbogbo passport tí bá ti ń dá sọ́rọ̀ òṣèlú, ẹ pè olè ni wọ́n. Gbogbo imam tó bá ti ń dá sọ́rọ̀ òṣèlú, ẹ pè wọ́n olè ni wọ́n. Gbogbo àwọn ẹlẹ́sìn àbáláyé tí bá ti ń dá sọ́rọ̀ òṣèlú, ẹ pè wọ́n olè ni wọ́n. Mi ò ní kí wọ́n mọ̀ dá sọ́rọ̀ òṣèlú débi pé wọ́n dìbò. Wọ́n láǹfààní àti dìbò gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè. Ṣùgbọ́n tó bá ti di pé wọ́n sọ pé ìkíní kan ẹnìkan ó kú, ẹnìkan ò ní débẹ̀. Tí wọ́n wá táwọn tí wọ́n ní wọn ò ní débẹ̀ yẹn tí wọ́n bá wá débẹ̀, ṣe mọ̀ pé ojú tì wọ́n. Ṣe mọ̀ pé a ti mọ̀ pé kì í sọ Ọlọ́run ló ń bá wọn sọ̀rọ̀ nìyẹn. So olójú pásítọ̀ kan tó lè bá mi sọ̀rọ̀ sí tí mo lè gbọ́. Olójú ìmáàmù kan tó lè bá mi sọ̀rọ̀ tí mo lè gbọ́. That is not to say pé kò sí àwọn clean imam. That is not to say pé kò sí àwọn clean pastor. That is not to say pé kò sí àwọn clean ẹlẹ́sìn àbáláyé. Ṣùgbọ́n àwọn tó clean nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn minority ni wọ́n. Kọ́lọ́run Elédùmarè ó bá mi gbé àwọn minority yẹn ga ju àwọn majority olórí burúkú tí wọ́n ń sọ̀sọ́kúsọ yìí lọ.
tó jẹ́ pé wọ́n kàn parọ́ wọ́n kàn tanra wọn wọ́n nígbà tọ́dún bá ti fẹ́ yípo wọ́n láwọn wọ́n ní àwọn ń ṣe prediction wọ́n láwọn ń ṣe prediction rọ́ tó jẹ́ pé èmi gangan tí mi ò ń ṣe mùsùlùmí nínú bí ọ̀rọ̀ ṣe rí ìsìn mo lè sọ fún yín pé kọ́dún ètò délé àwọn nǹkan báyìí ó ṣẹlẹ̀ tí ó dẹ̀ ṣẹlẹ̀ ọ̀rọ̀ kì í ṣe pé Ọlọ́run ló sọ yẹn fún mi ọ̀rọ̀ ntẹ́mi náà ń wò tí ń bọ̀ yìí pé pẹ̀lú tó ń bọ̀ yìí ó ṣe é ṣe kí nǹkan báyìí ṣẹlẹ̀ pẹ̀lú tó ń bọ̀ yìí ó ṣe ṣe báwa kan báwa irú àwa sọ pé Aṣíwájú Bọ́lá Ahmed ó wọlé ó dẹ̀ wọlé ṣé tẹ́mi bá jẹ́ producer táwọn irú wa bá jẹ́ pastor tàbá bá jẹ́ imam ṣé wọn ò ní máa bọ̀ wá ẹ wo ẹ̀yin yẹn Musa bẹ̀ yín Ọlọ́run ni ẹ jẹ́ á gbọ́kànlé o ẹ má gbọ́kànlé yẹn ẹ má gbọ́kànlé pastor o ẹ má gbọ́kànlé pastor o ìgbẹ́kẹ̀lé èèyàn asán ni o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká kóra wa jọ tí wọ́n bá ti sọ àárín bàbá tán ẹ jẹ́ ká kóra wa lọ sọ́dọ̀ wọn pé nǹkan báyìí la fẹ́ fẹ̀kàn tẹ́lẹ̀ àwa ti submit pépà kan fún wọn ìtẹ́yìn náà bá tó ní ẹ tí ò tí ì sínú tiwa yá àpapọ̀ kí gbogbo wọn ṣe ọmọ ìyá kan lọ síbẹ̀ kán mọ̀ rí wípé kọ́nu kọ́họ kan wà láàrin wa ìsínwó ìkòròwó ohun abájíjọ wò gígẹ́ ní gún ẹjọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹjọ́ ẹ má bínú ẹ má jẹ́ ká bínú síra wa mọ́ ojú òní tì wá àní fojú sunkún ara wa tálẹ́ yìí náà ibi tí wọ́n tún parí ẹ̀ sí ni nígbà tí wọ́n tún mú nǹkan míì wá sí etí gbọ́ yín àti ojú ìwòran yín títí ìgbà náà mo kí yín pé ojú ò fẹ́ra kù.